ọ̀rọ̀ mi ó lọ tààràtàrà sọ́dọ̀ olóyè Sunday Adéẹmọ Ìgbòho. Ọjọ́ àbókí wa pẹ́ nínú eégún díẹ̀. Láwọn àkókò kan bẹ́ẹ̀ bá gbàgbé a máa ń pè ẹ ṣọ́ra láwọn ọdún tó ti pẹ́ kí ọ̀rọ̀ Yorùbá Nation kó tó bẹ̀rẹ̀. Mo ṣe fídíò kan gbà yẹn Yorùbá Ronú tí mo fi kín orin Bàbá Ògúndé lẹ́yìn. Olóyè Sunday Májàsọ́lá àdúpẹ́ orí tó kó yín yọ lọ́dún mélòó sẹ́yìn. Orí náà lẹ ẹ̀ bá bọ́ o, ẹ̀ bá fòrìṣàálẹ̀ o, nígbà tó rí ń gbé ni níbo lòrìṣà wà. A mọ̀ rí parí píkṣọ̀ èèyàn wa ẹni wa MS Bàbá. Mo sì ń sọ wípé àti dé ojú agbami ọ̀rọ̀ tiwọn, ṣùgbọ́n mo gbé wọn wá nítorí ìdí kan sí kejì. Olóyè Sunday Adéẹmọ Ìgbòho àti gbogbo ẹ̀yin ìrù ẹkùn àti ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn pátápátá, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ rí i pé mi ò mọ̀ọ́mọ̀ gbé fọ́tò Ìbà Gani Adams rárá, mi ò gbé sí torí ẹ̀yin mo ní bá sọ̀rọ̀, ẹ̀yin mo ní bá sọ̀rọ̀. Tí n bá yá bàrà dọ́dọ̀ Ìbà Gani Adams, gbólóhùn kan ni. Gbólóhùn kan náà sì ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní Ìbà Gani Adams ò lágbára. Ìbà Gani Adams lágbára, jagunjagun ni. Ṣùgbọ́n kí ló fàjà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀yìn Gani Adams fi gbógun dìde? Ẹ ò mọ̀, security vote. Nígbà ayé Jonathan tí wọ́n gbéṣẹ́ fún OPC, ó ní iye tó wọlé sí àpò àwọn OPC. Àwọn coordinator ṣe yọ̀tọ̀mí, àwọn OPC gbádùn. Ìbà Gani Adams tí wọ́n ń pariwo pé ẹ sígun fún wa, ẹ sígun fún wa, gọ́vnà ẹ sígun fún wa, ọba ẹ sígun fún wa, kì í ṣe pé sígun báyẹn. Ẹ jẹ́ ká mọ tó máa dún lápò wa, ká mọ owó tá à ná fi rọta rẹ̀ tù, ká mọ iye tí ó wà lápò tiwa náà. Ìtara pé Sunday Adéẹmọ wá dìde gbà ò tó ná owó ara rẹ̀ láti kó ẹgbẹ́ jọ, láti máa repo sí mọ́tò, repo sọ́kadà, kọjá sínú igbó. Ìlara yìí ló fa wàhálà o. Ìgbòho baṣẹ́ jẹ́ o. Ìgbòho gbowó lugbó o. Gbogbo ohun tí ọ̀pọ̀ ti romi ròyẹ̀ fún lé lórí wọn àjí ó ṣeé ṣe. Ibi tí mo wá ń lọ rèé tí ọ̀rọ̀ àbí fọ́tò MS Bàbá fi hàn ń bẹ̀. MS Bàbá sọ fún gbogbo mùsùlùmí kan padà sílé, ó tún bọ́ sórí àwa kìrìsìtẹ́nì ká padà sílé, nǹkan bá ń ṣe ń lé wa ká lọ máa ṣe. Gbogbo ẹ̀yin èèyàn lẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n ń ṣe láwọn ilé wa, láwọn ilé wọn, láwọn ilé yín gbogbo tí wọ́n fi gbógun ti olóyè Sunday Ìgbòho. Kí la gbé kí la jù táwọn kan gbébọn sókè takotako, iye ọjọ́ báyìí lọ́mọ Adéẹmọ máa lò láyé, Ògún máa pa á. Ṣé ilé ta ó padà sí nìyẹn? MS Bàbá ẹ̀ là wá lọ́yẹ. Ìkan tún lọ sójúbọ, ó láwọn ìyá àwọn mẹ́ta táwọn ń sìn rèé ló máa bá Adéẹmọ jà. Ó pe Ṣàngó, ó pe Ṣó, ó pe gbogbo ẹ̀ lóríṣiríṣi. Ṣé àwọn tá a padà lọ bá nílé nìyẹn? Àbáwọn míì sì kù. Ọ̀rọ̀ èdè àìyedè lásán ló máa ṣẹlẹ̀, la máa fi ẹjọ́ ara wa ní Èṣù, ní Ṣàngó, ní Ògún.
bí orí ọba wá sí lẹ́yìn ọmọ Adéyẹmọ bá àbámọ̀ sí pádànù rèé ọmọ Adéyẹmọ ò òòṣà àbí jẹ́ ń fún ẹ mọ̀ràn kan òkú kan lèèyàn máa ń jí òkú kan oṣù lèèyàn jí táyé fi péyàn ní bàbá jókòjókòó afífìlà périn ọjọ́ kan oṣù ní máa ń ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ lọ́jọ́ kan wọ́n á ní bàbá olóògùn yẹn nìyẹn afífìlà périn ó ti ṣe bí ọmọ ọkọ Sàmọ́ Ṣàngùdù ẹ̀ rí wọ́n ní àwọn Fúlàní ilé lọ́lọ́ bá ọ̀dà ó tún lọ sí ibi tán Fúlàní oko wà wọ́n ní ẹ̀gbẹ́ ẹgbó ló tún rìn báwo láṣẹ wá rìn torí òní mi lọ́rùn ọmọ Adéyẹmọ Ìrú Ẹkùn network ó ti dúró ẹ máa jẹun lọ wọ́n á gbà yín ní skul wọ́n á gbà yín ní báǹkì àwọn olóṣèlú á lò yín àti bẹ́ẹ̀ 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 lọ ẹ máa jẹun lọ tẹ́ ẹ bá wọgbó lọ bá báńdíìtì mọ́ ẹ ti wọ̀ kan ẹ ti wọ̀ kejì òkú kan lèèyàn jí tí wọ́n fi péyàn ní bàbá jókòjókòó ààbọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ fún yín pàkúté wà níwájú o ó wà lẹ́yìn ó wà lọ́tún ó wà lósì o gbogbo àwọn tó ń jáde yẹn wọ́n á dákẹ́ o orí ló ń kó yín yọ yóò dára fún wa bẹ́ẹ̀ bá padà délé gbogbo ọmọ tẹ́ ẹ ti nìkan padà lé ẹ mọ ibi tẹ́ ẹ tójú bọ̀ o tẹ́ ẹ mọ̀ wípé kìnìún lanú lẹ̀ báyìí wọ́n ń dúró dè yín nílé. gbogbo wàhálà ìdààmú àwọn ajínigbé bandit ní Boko Haram ní herdsmen ní kidnappers ní ISWAP ní gbogbo wọn terrorist náà pọ̀ rẹpẹtẹ káàkiri gbogbo àgbáyé lórúkọ Ọlọ́run alààyè àwọn ní bọ́ sọ́wọ́ wọn àwọn tó bọ́ sọ́wọ́ wọn Olúọba ní pé wọ́n wálé láyọ̀ àti àlàáfíà tó gbogbo ẹ̀ ṣókùnkùn biribiri sí gbogbo àwọn ènìyàn àmọ́ ibi tó ti ń wá bọ́ díẹ̀ nínú àwọn ìwà burúkú wọn díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ burúkú wọn díẹ̀ nínú àwọn irọ́ wọn díẹ̀ nínú àwọn wàhálà wọn tá ò gbọdọ̀ fi dákẹ́ àgbàlagbà tí ò bá lè kẹun sọ̀rọ̀ yóò padà kẹtan sáré àwọn ìwà burúkú ọwọ́ wọn tó fi di pé irú wa ẹ̀ náà ò lè dákẹ́ lórí ọ̀rọ̀ wọn a fẹ́ fi díẹ̀ hàn yín bẹ̀ kẹ́ mọ̀ pé ẹni ibi tí pọnmọ́ lọ léèwẹ̀ ni wọ́n máa sọ pé àwọn bàbá àgbàlagbà kí ni wọ́n wá lórí Facebook ẹ lọ bẹ̀ lọ́wọ́ Dr. Sarafadeen tó ń wá lórí Facebook ní tí wọ́n gan wá débẹ̀ lórí Facebook wèrè ní káfí wọn lẹ̀ kán máa fa pé ewúrẹ́ jiyàn wèrè ní káfí wọn lẹ̀ kán máa fi tan àgùntàn jẹ́ka kán máa gẹṣin lọ́sàn-án kán máa gọmọ èèyàn lóru kádákẹ́ ká ní wèrè ní bá a bá fa sọ́lẹ̀ fún wèrè ọmọ lo aṣọ gbò ẹ̀yin ẹ fòkú ìyá wèrè lẹ̀ fún wèrè kẹlẹ́ fẹ́ wò bí ó ṣe ṣéjú ni ó ṣe bọ́ tí ó ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ a ò gbọ́dọ̀ dákẹ́ kí rádaràda àwọn ìdààmú wọ̀nyí kó má tàn lọ́dọ̀ àwọn ọmọ wa ẹ jẹ́ agbọ́n tí mò ń sọ̀rọ̀ lé lórí ẹ farabalẹ̀. Káyọ̀ jáde láàrin ẹ̀ ní chapter 6:1 Jésù wọnú òkú ọ̀dọ́ àgbàpọ̀ ó ti tó ọlọ́mọ ṣe wá lólè. Kí ló sì lè tó tó lójú kan yín? Ẹ̀yin ọ̀rọ̀ ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ kan téèyàn kọ́ kò wù rí. Ẹ̀ẹ́nì kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Ẹ̀tú kẹ́tẹ́kẹ́tẹ́ kan wá sí ọ̀dọ̀ mi. Ẹ máa mú bọ̀. Lẹ́yìn kí wọ́n bí ilé ẹ̀pẹ́. Ẹ̀tẹ̀ dáadáa bó tó wá sí ilé ìdíkẹ́ fún kíni kí lè fẹ́ fi kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe. Èyí ṣe tẹ́ fi ṣe yìí. Kí ẹ wípé kí ni Olúwa ní fi ṣe. Wọ́n jalè láàrin. Nígbà náà. Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi. Sọ́nà wa máa jalè. Ní chapter 6:1 Jésù wọnú òkú ọ̀dọ́ àgbàpọ̀ ó ti tó ọlọ́mọ ṣe wá lólè. Ẹ bá mo ti lákọ̀ọ́kọ́ ẹ̀nà ọlọ́mọ ti lẹ́ẹ̀kejì ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀dúnmú ẹ̀. Ọdíjà ọkọ̀ọ̀fà yọ̀mẹ̀ ọ̀dẹ̀kọ̀. Bẹ́ẹ̀ni. Lọ́pọ̀ tó bá bíbú ànábì ẹsẹ̀ nǹkan kékeré ẹsẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ ló fi jẹ́ pé tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ inú ìyà àtàyé tí ó jẹ ni kí wọ́n pa. Kí n ti Ísírẹ́lì rẹ̀ lẹ̀sìn yìí Ọlọ́run ọba ló lẹ́sìn ó ti fi rán ànábì ànábì rẹ̀ sọ wípé ẹ tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa á. Tẹ́lẹ̀ òmìnir bá tún dìgbé àgbọ̀ ọ̀nà lẹ́nu ẹgbẹ́ báyìí lábẹ́bẹ́ rẹ̀ àwọn ọ̀gbọ̀n yára kí sùtọ́ tó sọ ni o àbílẹ̀ kí sùtọ́ sọ kí n tó sọ ni pé ó ń dìgbé ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́kejì ẹ̀ pàmì ẹ̀sìn wa lọ́sọ bẹ́ẹ̀. Mo rò pé ṣé bá a ní sè
bẹ́ẹ̀ ni president general méjì ò gbọ́dọ̀ sí. Sì gbọ́ president general Nigeria Supreme Council of Islamic Affairs Sultan Sokoto nìkan ni. Owó nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Tẹ́lẹ̀ bá tún declare àjọ kan ní ẹjọ́ báyìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan. Yálà tí Sultan tó sọ ni o, àbílẹ̀ tí Sultan sọ kan, n tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa Mùsùlùmí Nàìjíríà. Ẹ̀sìn wa sọ pé káàkà. Ẹ̀kọ́ wọn ní bọ́sẹ̀ máa ń yẹ̀bọn. Ẹ̀kọ́ wọn ní bọ́sẹ̀ máa ń jagun. Ẹ̀kọ́ wọn ní bọ́sẹ̀ máa ń wẹ̀. Ebi àdéhùn sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí. Gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá. Inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ tó jọ́ àyà láti lé. Òun ni bóòlù yẹn sí máa ń mú un bí ẹ̀ sí máa ń wẹ̀dù àti bí ẹ̀ sí máa ń sùt. Ókè fún ọba akọ́ ńlé bá ìyá rẹ̀ ọ̀gbọ́n ilé kí ó mú mọ́. Ọmọ ìṣẹ́ ọmọ ilé kí kan tí ò ní sùt. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, we thank Allah subhanahu wa ta'ala for giving us the opportunity to offer our Surah Soup. May Allah accept it from us. When we come here to tell you, our Muslim brother, more especially the Hausa Jomo, Yoruba Muslim, we need your assistance. The Yoruba land, the non-Muslims, the Christians, the Kufar, they are shitting us seriously. You Hausa, if they won't give you, they believe that Muslim, they for Hausa. If they won't bring somebody who will live in Nigeria, now Muslim they will give. From Hausa. But if they won't give us somebody from Yoruba land, a Christian, they will give us. They thought that Yoruba, a Christian land. Now the thing they spread. And now we Muslim, we marry 2, 3, 4. Yoruba Muslim, they marry 2, 3, 4. Pastor, they marry 2, 3. Now Muslim plenty for this Yoruba land. Look for instance, Ogun State, where we did now. Governor, what they don't do for Ogun State, what the Christian, they be 4. Muslim now one. Now Muslim. And another Muslim do better pass. Christian talk say, this Ogun State, now only Christian will do that. Now we need your assistance. Any Muslim waiting for this Ogun State, may you support us. In 2027, we want Muslim to become governor for Ogun State. Yoruba no people only. You Hausa Muslim, Yoruba Muslim will be one. In the moment, forget about your Yoruba Hausa. All of campaign left fún 2027 láti lè wá àwọn gómìnà mùsùlùmí tí wọ́n lè bá gbé sàríà wọlé tán lè máa wá gé wa lápá gé wa lẹ́sẹ̀ bíi ti ilẹ̀ Haúsá ní àwọn ilẹ̀ Lárúbáwá tí wọ́n ti mú àwọn ẹ̀sìn wá tí sàríà dẹ̀wà lè ráwọn agéwọ́ ń bẹ̀ lè ráwọn oríṣiríṣi dáadáa yẹn ń bẹ̀ mo wá padà sọ́dọ̀ àwọn ẹ̀sìn wa ní ká pa ẹ̀sìn wa ní ká pa ẹ̀sìn wa ní ká pa now ní comment section ẹ̀sìn wo wá lẹ̀sìn apànìyàn báyìí ẹ̀sìn wo lẹ̀sìn terrorist ẹ̀sìn wo ló gé wọn lórí l'Ógbómọ̀ṣọ́ ẹ̀sìn wo ló kọ́ wọn wọgbó ẹ̀sìn wo ló ń dà lúrú ẹ̀sìn wo ni ẹ̀sìn wàhálà ẹ̀sìn wo ló bàlú jẹ́ ìwọ náà lè fi làákà ìgbé wá sí comment section kó wá ṣépè kó wá bèbú jẹ́ pé tó jogún láyé ti ẹnìyẹn ìpè náà ní òde ní jẹ́ kọ́mọ ẹran ọkọ rẹ̀ ó dàgbà ìpè ò ní jẹ́ kó dàgbà ebú ò ní jẹ́ ó dàgbà toró tọ́lẹ̀ wà ń fọwọ́ bò ó irọ́ yóò dára fún wa àwa àti tẹ bá fi tí ń ṣe tí tẹ dọ́dọ̀ wa kò sí wàhálà. Is Michael Makanjuola. May the Lord Almighty be with you in Jesus' name. Ọlọ́run kó bá mi wà pẹ̀lú ẹ. Mo rí fọ́nrán kan níbi àwòrán tí mo gbé yìí tí ìwọ àti bóyá oníṣègùn àbí babaláwo kan ti jọ ń ta kàngbọ̀n pé àárín ọjọ́ méje tí ò bá fi bí tí wọ́n lọ rí àwọn awọ́rò àbí ṣe kinní kan mọ́ pé o fẹ́ bá mú nǹkan lẹ̀ no jọ̀wọ́ torí Ọlọ́run ẹ má gbàgbé gbogbo yín pátápátá kìí ṣe wọ nìkan gbogbo ẹ̀yin tí àjọ ń fi àlàyé yíra wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn Christianity ò kì í ṣe ẹ̀sìn rárá o ìgbé ayé ọmọ ènìyàn tó mú àlàáfíà wá ni tó dẹ̀ hàn nú ẹ̀ dáadáa wọ́n wá gbàgbé ọ̀rọ̀ kan ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan kó ti ẹnu yín jáde má gbàgbé ọ̀rọ̀ kejì ẹ má ṣe fi búburú san búburú bí wọ́n bá ń ṣépè oníkẹ́ ẹ má súre ẹ má bá wọn ṣépè rárá ẹ ti mọ àwọn tó máa ń ṣépè àwọn tó máa ń pèèyàn lórí burúkú àwọn tó máa ń pèèyàn lólòsì abojú abimú ẹ má dàbí ìṣe wọn kẹ má bàa pọ̀ sí àwọn kèfèrí 7 days ti lè pé fi kànnàkànnà sílẹ̀
kọ́ máa nẹyẹ ẹ̀gà kẹ́ ẹ̀gà náà máa na kánnakánná kájọ máa pò ó mo fi títóbi ọlọ́run ọba bẹ́ẹ̀ fagilé kírísítẹ́nì kì í wọ̀yàn lọ ilé ẹjọ́ a kì í báyàn sọ̀rọ̀ ọlọ́pàá rárá o kò sínú àìdíà tiwa Facebook gbolè ó gbọ̀lẹ̀ kò sí tí ó gbà ó gba sẹ́wọ́sẹ́wọ́ ó gba dọ́kọdọ́kọ ó gba òpòrò gbolè ó gba gbèwìrì bẹ́ẹ̀ náà ni mo rí bàbá tó wà nísàlẹ̀ yìí mo fẹ́ play fídíò tiwọn kí gbogbo ayé bá mi fi etí sùnùkùn gbọ́ fídíò bàbá yìí torí ọlọ́run ká tó mọ tó ń ṣẹlẹ̀. Evangelist Noah Ike ṣé bíbélì tiwa kò ní ẹ̀pá nínú ṣé bíbélì tiwa kò ní ẹ̀ṣọ̀kúta fún títí tẹ̀mí yóò fi bọ́ lọ́wọ́ ẹ̀ ṣé bíbélì tiwa kò ní kí wọ́n sun ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò ẹni tí wọ́n bá sun ọlọ́mọ lọ́rùn tó lọ sọ sínú odò ṣé irú ẹni bẹ́ẹ̀ kò ní kú gbogbo èèyàn tẹ́ ń wò wá ìbàjẹ́ kristẹni lẹ́yìn ìbàjẹ́ mùsùlùmí ìbàjẹ́ ẹlẹ́sìn àbáláyé ẹ bá wà pé fọ́nrán yìí ó jẹ́ ọ̀dọ̀ àwọn alákatakítí nínú ẹ̀sìn kristẹni wa yìí tí wọ́n fẹ́ràn láti máa dá wàhálà sílẹ̀ lórí ayélujára. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àfọ̀ṣẹ kí ni wọ́n pè ní àfọ̀ṣẹ àfọ̀ṣẹ ni wọ́n máa ń kó sínú ìwo ṣe kọ̀ọ̀kan tó máa ń tọ́lá bí èpè ìkọ̀kan tí àwọn babaláwo yẹn sọ wípé òun lọ bá àwọn pásítọ̀ kan rì sínú ṣọ́ọ̀ṣì wọn tí wọ́n fi ń ṣe èkó agbára àti sẹ́yìn bí ọdún mélòó kan tí àṣìbí àwọn pásítọ̀ kan tó tú àfọ̀ṣẹ ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tó ní ìmọ̀ àfọ̀ṣẹ tàbí tí ń ṣe àjẹ́ pípa ni kí a pa òkúta ni kí a fi ṣọwọ́ pa ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn kò sí ẹ̀sìn kan tó wà tí a ò ní rí èèyàn búburú bẹ́ẹ̀ àwọn kan agbésùnmọ̀mí wọ́n pààyàn wọ́n ṣe kíní kan ṣé àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wa ṣé wọn kì í bá orí èèyàn lọ́wọ́ wọn àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wa ṣé wọn ò sọ pé wọ́n pọ̀ mọ́ ọ̀dọ́ wọn tó rí mọ́ ṣọ́ọ̀ṣì láti bí ọdún bíi méjì mẹ́ta sẹ́yìn lórí ayélujára ǹjẹ́ ṣé àwọn mùsùlùmí ṣó ń lo nǹkan báyìí láti fi takú wa. ògo ni fọ́lọ́run lẹ́ẹ̀kan sí lókè ọ̀run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run social media ọlọ́run mà ṣeun tí àwọn tí wọ́n ní ọgbọ́n òye àwọn scientist tí wọ́n gbé àwọn ìmọ̀ ìjìnlẹ̀ jáde báyìí ó jẹ́ ká rí ọlọ́gbọ́n. Number 1, mánu yóò lè jẹ́ kristẹni. Number 2, kò lè jẹ́ yorùbá. Bíbélì tiwa wọn lè jẹ́ yorùbá. Ẹ kíyèsí tẹ́ni ìbá jẹ́ kristẹni kò gbọ́dọ̀ jálàgbà ìjọ gbogbo wọn tó ń tẹ̀lé inú igbó ni wọ́n ń lọ pátápátá. Kì í ṣèbú àwa ìbúyàn lábojú abimú àìsọpórí èèyàn dàrú àìsọpórí èèyàn ò pé rárá o. Àjọ fi ń yíra wa ni. Bíbélì tiwa tẹ́ ẹ gbé dání yẹn tiwa ṣé kò ní Old Testament and New Testament. Gbogbo ń tẹ́ ẹ kóòtù yẹn kò sínú gbé ayé ọmọ lẹ́yìn Kristi láyé Yahweh láyé Mósè láyé Jehovah. Mo wá ń bí ní nínú Bíbélì tiwa. Now ẹnikẹ́ni tó ṣàfọ̀ṣẹ tó ṣàjẹ́ tó ṣe kínní ẹ̀sọ́ lòkùtà pa nínú Bíbélì tiwa tá a gbé dání yẹn ọ̀nà mélòó ni wọ́n ti sọ wọ́n lòkùtà pa nígbà tó dáyé yìí ọ̀nà mélòó ìlú mélòó ló gbọ́ pé Kírísítẹ́nì ti sọ̀yàn lòkùtà pa. Ẹ padà lé ẹ̀kọ́ Bíbélì o ẹ kàn gbé Bíbélì dání ni o kò yẹ kẹ́ máa wá sórí mídíà bóyá ẹ̀ ṣẹ̀ra fóònù fún yín ni ìtẹ́nsọ yóò bọ́ sí i. Ẹlẹ́yìn kan sọ pé wọ́n lọ rí àfọ̀ṣẹ mọ́lẹ̀ ń bì kan kànnàkànnà náà la gbé sókè ọjọ́ méje tí wọ́n fún kò rí chọ́ọ̀chì kankan mú jáde. Now irú ẹ̀yin yìí wọn àti ẹ̀ gbọ́dọ̀ pè yín ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀ tí ẹ̀ lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ìfún ẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì tó ń lọ sí chọ́ọ̀chì bí wọ́n ti ń ka báìbù rárá àtọ̀. Ẹ wá ń sọ wípé àwọn ọmọ àjọ kan àbáwọn alàgbà kan wọ́n máa ń rí èèyàn mọ́lẹ̀ ní chọ́ọ̀chì wọn àwọn kan ń bẹ wọn ń borí lọ́wọ́ wọn ẹni ìjẹ́ mùsùlùmí fi tákù wa this very man ẹ̀jẹ̀ bá mi pe man ìsákèésí o bóyá wọ́n ṣe ra fóònù fún wọn ní àbẹ́sẹ̀ lórí mídíà ó fà 30-something years lẹ́nìkan fi ń búlì kírísítẹ́nì àìmọye mùsùlùmí tó ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀
tó wá sọ pé àwọn alákatakítí kìrìsìtẹ́nì kan tí wọ́n wà lórí mídíà ó kù púpọ̀ a ò ní bu yín, ẹ padà sílé, ẹ lọ tún ẹ̀kọ́ kọ́. Irú ìjọ tó wù kẹ́ wà, kò sí ẹ̀kọ́ bíbélì níbẹ̀ rárá àti rárá. Ire o, yóò dára fún wa. Ẹ̀yin èèyàn, ẹ má tẹ̀lé àwọn ẹ̀mí olùṣini lọ́nà yìí. Gbogbo nǹkan kò tiẹ̀ kò sí ìkankan nínú bíbélì tiwa. Kùránì ó sọ fún wọn, ẹ mú wọn, ẹ pa wọn, ẹ bẹ́ wọn lórí. Wọ́n dẹ̀ ń practice ẹ̀, wọ́n mú Deborah, wọ́n pa. Níjọ́ tó ti ń rí tí ń kọ́nu bíbélì ní Old Testament, bí májẹ̀mú àtijọ́ ò bá lábùkù, a ò ní kọ tuntun. Jésù ò ní wá. Látìgbà tí Jésù ti dé, ta ni Kristẹni pa? Mo kí àbúrò mi Evangelist Noah Isike. Mo fi orúkọ rẹ̀ kí gbogbo ẹ̀yin ajìjàǹgbara ní ọ̀nà Kristi pátápátá. Michael Makanjuola, Fati Okodoro, òtítọ́ ìgbàgbọ́. Mi lè dárúkọ gbogbo yín tán. Mo kí gbogbo yín ní orúkọ Ọlọ́run alààyè wípé ẹ kú ṣe Olúwa, ẹ ò ní sọ ìjọba Ọlọ́run nù. Atọkùnrin àtobìnrin tí ẹ ń kéde ìrere Kristi tẹ́ ẹ fẹ́ kó bàjẹ́, mo kí yín dáadáa. Mo pè àkọlé fídíò kúkúrú yìí ní ìrònú aṣiwèrè. Ìrònú aṣiwèrè. Ẹ rí, tí a bá ń sọ fún wa wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ tá a bá ń sọ ń gbà míì ọlọ́gbọ́n ló lè yé, kò lè yí òpè ènìyàn. Onírònú kì í sì sábà ní àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ mi bí kò sí oníròrí. Ṣùgbọ́n tá a bá wá pé àwọn oníròrí, tí a bá rí wípé àwọn kan ń gbé ọ̀rọ̀ lúgbó, ẹ jẹ́ ká lọ fún wọn ní ìrònú aṣiwèrè. Mo fẹ́ kí ẹ gbọ́ ọ̀rọ̀ Solomoni yìí, bí Ifá Solomoni àbí wòlíì Solomoni, whatever. Mo fẹ́ ká kọ́kọ́ gbọ́ náà kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ. Ìjọ tó tọ́ ni ọ̀run rere àti ọ̀run àpáàdì, ṣé tòótọ́ ló wà? Àbí àkànwò bá ṣe kọ́ sínú ìwé tá a kàn sátìmọ̀ pé fún wa tá a sì ń tẹ̀lé, ṣé tòótọ́ ni ọ̀run rere àti ọ̀run àpáàdì wa? Bàbá fẹ́ sọ reality. Ọlọ́run àwọn Kìrìsìtẹ́nì ló fọ́jú ọ̀run rere àti àwọn ọ̀run Kìrìsìtẹ́nì, but ọ̀run rere yẹn àti inú iná yẹn àwọn Kìrìsìtẹ́nì nìkan ló wà fún. Àwọn ló lọ nínú, because Ọlọ́run wọn ló ń sọ̀rọ̀ personal Ọlọ́run títí wọn tí kì í sọ Ọlọ́run tó dá ayé àti ọ̀run, tó jẹ́ wípé Ọlọ́run wọn ìṣe ló impersonate ọba tó dá ayé àti ọ̀run. Ọlọ́run Kìrìsìtẹ́nì nìkan ló ní iná, òun ló dẹ̀ ní àpáàdì láti máa fi dẹ́rù ba àwọn ọmọ ẹ̀, torí pé ó jẹ́ ọba tí ò ní ìfẹ́ àwọn ọmọ ẹ̀, òun ló bá tó fi ń dáná sílẹ̀ dè wọ́n. Ó wá pé àwọn ọmọ ẹ̀ ní àgùntàn, so kí ni tó máa gùntàn? Àwọn dìndìnrìn, òun ló máa ń fọ́lù irú Ọlọ́run bẹ́ẹ̀. Ìdí nìyẹn tó fi ń pa wọ́n tí wọ́n lè jà, tó ń fìdí pọ́lọ́ yẹn máa gbà wọ́n. Ọlọ́run tó sọ fún Jésù gbogbo kó gbé Jésù sá fún Hẹ́rọ́dù, òun ni gbogbo wọn jókòó tì tó ń dúró dìbò máa gbà wọ́n. Hallelujah. Ẹ ṣé, àgùntàn ni wá, a kì í ṣe ewúrẹ́, àgùntàn tá sì jẹ́ onínú tútù àti ẹni tó ní àlàáfíà níwà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n àfi gbogbo ẹnu sọ wípé Ọlọ́run tí àwa ń sìn kò lè gbà wá, ṣùgbọ́n tí kò bá gbà wá kí ó yé yín, kó sì yé gbogbo àwọn òrìṣà tẹ̀ ń bọ, ó yé gbogbo àwọn Ọlọ́run kéékèèké, àwọn ṣìgìdì tẹ̀ ń bọ wípé àwa ò ní tẹríba fún wọn. Ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí, ẹ máa share, ẹ sì máa sọ wípé Jesus is the only way. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ná. Níbo ni wọ́n tẹ̀ ti kọ́kọ́ rí ẹ̀rọ yẹn wípé Ọlọ́run dá iná fún àwa ènìyàn? From the beginning, primarily Ọlọ́run dá iná nítorí àwa ènìyàn, ṣùgbọ́n nítorí èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ tí wọ́n ṣubú la ṣe dá láti jẹ́ ibi ìjìyà fún wọn. Àmọ́ tá a bá wá rí ẹni tó jẹ́ pé ó kọ ìlànà Ọlọ́run sílẹ̀ tó lọ yan ẹ̀mí ẹ̀. Má bínú Evangelist Isike, mi fẹ́ kí fídíò yẹn gùn púpọ̀. Ẹ ṣe ibi tí mò ń lọ gan nìyẹn. Ta ló sọ fún ẹ pé àdúrà ò kí ń gbà? Mi ì sọ nílànà mi, nílànà Kristi àdúrà ń gbà. Ìwọ tó ń wò mí, àdúrà rẹ máa gbà, ètò gbà ò ní bàjẹ́. Ẹ̀yin tí a ti fi ẹ̀tàn mú kúrò nínú ìgbàgbọ́, nínú ọmọlẹ́yìn Kristi, mo bá yín kẹ́dùn lọ́pọ̀lọpọ̀. Àsìkò tí ì lọ láti ronú pìwàdà kó o padà sí ilé ológo, kó má lọ jìyà ayérayé, kó tún lọ pàdánù ìjọba Ọlọ́run. Ẹ̀yin tí wọ́n sì ń kàjọ ọpọlọ ẹ̀ lọ́wọ́, ẹ̀tẹ́tí kẹ̀yà mi létí yín.
ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lórí ọba Solomon yẹn. Ẹ̀yin Kristẹni Kérúbù and Séráfù, especially ẹ̀yin obìnrin tẹ́ ń pe mánu sí chọ́ọ̀chì káàkiri, ṣé ti rí pé kì í ṣe Kristẹni? Ṣé ti mọ tó jẹ́ báyìí? Ìyẹn di ọwọ́ yín, ẹ̀yin lè mọ tó pa yín pọ̀. Then Artemis bàbá àtọba Solomon ni wọ́n gbàgbọ́ pé Jehovah Yahweh kì í ṣe Ọlọ́run. Wọ́n ní Ọlọ́run tó dá ayé àtọ̀run, wọ́n ní Ọbàtálá ni. Mo ti ẹ̀gbọ́n ńgbà tí ń sọ wípé Ọlọ́run àjèjì, Ọlọ́run àwọn Ísírẹ́lì, òun ni Ọlọ́run Yahweh, pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ilẹ̀ wa. Àwa wá ń sá, ẹ̀rí pa àwọn kankan piss me off lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àfẹ́ kọlu àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa. Bọ̀ mo wá kíyèsí àwọn MS bàbá àti irú Solomoni àtàwọn tó kù ara wọn, wọ́n fo fẹ́ǹsì wá sí ìlànà ìṣẹ̀ṣe ni, wọn kì í so níṣẹ̀ṣe. Ìlẹ̀kẹ̀ Ifá lè wà lọ́wọ́, lè wà lọ́rùn, but àlùkìmbà mùsùlùmí ó wà nísàlẹ̀. Ọpọ́n Ifá lè wà lọ́wọ́ wọn, àlùkùránì wà níkùn wọn. Wọn kì í ṣe oníṣẹ̀ṣe. Adley lẹ́ẹ̀fì rí àràbà méjì mẹ́ta tó wà lórí platform tó ń kọ̀ndẹ́mù Christian tàbí mùsùlùmí. Mo sì ń bọ̀ fúlẹ̀ lórí MS bàbá tó ló dùn mí pé ilé tó mọ tó ti ga dókè ó fún rẹ̀ wò dànù. Náà ní kúkúrú, mo bẹ̀ àdúrà ń gbà ní ìlànà Kristi tí kì í bá gbà àwọn ènìyàn ò ní máa gbà á, tí kì í bá gbà àwọn ènìyàn ò ní máa lọ sórí òkè, tí kì í bá gbà àwọn ènìyàn ò ní máa kúnlẹ̀ ìjọsìn lójoojúmọ́ ní gbogbo ọjọ́ ìsinmi. Ẹnìkan ní kò sí Ọlọ́run àfi Ọlọ́run ilẹ̀ Yorùbá. Àdẹ̀fẹ́ tẹnu àbùkù bá àwọn bàbá wa, ṣùgbọ́n ẹ̀yin ọmọ tẹ́ ń sọ̀kò sórí léyìí ẹ gbóhùn onílé. Ẹni Ọbàtálá Ọbàtásì ọba takuntakun ló dá gbogbo ènìyàn pátápátá, àbí? Ṣèjú ẹ̀ na onídẹ̀ẹ́sẹ̀ kó ọmọ Yorùbá lọ sínú Ògbólógbòmọ̀ṣọ́ títí tí àwọn ológun fi wá lọ kó wọn jáde. Ọlọ́run tó lajú rẹ̀ lẹ̀ tọ́jú Ọlọ́run ilẹ̀ Yorùbá tó dá ayé àti tó dá gbogbo ènìyàn. Kristẹni kakọ́ ló wà nú àwọn ọmọ yẹn o, kò rí wọn gbà jáde, kò rí wọn gbà jáde. Ẹ bọ̀gún, ẹ rúbọ, ẹ ṣe gbogbo ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ lọ́yọ̀ọ́, àwọn ọmọ yẹn ò jáde àfìgbà táwọn ológun gbégbèsè. Ẹ má jẹ́ ká tì máa tẹnu ba bẹ̀yẹn. Ntẹ́mi sọ fún ìlànà Kristi pé má gbà kí wọ́n gba ìlànà Kristi lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká lo Psalm 14:1. Aṣiwèrè wí ní ọkàn rẹ̀ pé kò sí Ọlọ́run. Wọ́n bàjẹ́, wọ́n ń ṣiṣẹ́ ìríra, kò sí ẹni tí ń ṣe rere nínú wọn. Obìnrin kan gbé Bíbélì dání jò nínú àwọn tí wọ́n fo fẹ́ǹsì wá yẹn. Ó ń ka Psalm 23. Olúwa ni olùṣọ́ àgùntàn òun, kì yóò ṣaláìní tó dáa. ń gbò débì kan ló bá bẹ̀rẹ̀ sí ní ṣépè. Ó ní ìjọ tó ti ń ka sáàmù yẹn, Ọlọ́run òjò olùṣọ́ àgùntàn kò gbọ́ tóun, bó ṣe ń ṣépè fún Kristẹni ló ń ṣépè fún Jésù. Ìwọ náà gbọ́ ohun tó sọ. Bíbélì pé Jésù pé, Bíbélì pé Jésù pé mo mọ àwọn àgùntàn mi, àwọn àgùntàn mi sì mọ̀ mí. Ẹ ti mọ̀ wá lágùntàn, ẹ sì mọ olùṣọ́ àgùntàn wa. Ìwọ tó jẹ́wúrẹ́ wá ń ka olùṣọ́ àgùntàn rẹ, ó sì fẹ́ dá ẹ lóhùn. Dúró wọn ẹbí máa ń sọ ewúrẹ́ kó gbà sọ àgùntàn lọ jẹ̀nà ó. Kò lè dẹ́ ẹ lóhùn, kò pọ́síbù. Dúró sí ìsọ ewúrẹ́ rẹ, má fò fẹ́ǹsì wá, má wọ̀ Jésù mọ́ra. Ẹni tó bá ti ní sọ̀rọ̀ rí, tó la wàhálà kọjá rí, tó ti gbàdúrà tí Jésù dá lóhùn, kò ní bá yín dábàá pàdúrà kì í gbà, kò ní bá yín dàpà pé kò sí Jehovah, kò ní bá yín dàpà pé kò sí Jésù. Nítorí pé ẹ̀yin opportunity lẹ́ni lẹ́fi débi tẹ́ ẹ níyẹn, lẹ́fi ní káwọn èèyàn má gbàdúrà mọ́, kán sáà dúró gédégbé, kò sádùá. Ọlọ́run tó dá yàtọ̀run, wọn gbàdúrà sí wọn kì í sìn, wọn kì í béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. Tó ire o, má jẹ́ kán gba ìgbàgbọ́ sọnù lọ́wọ́ rẹ̀. Ìrònú tí ò ń gbọ́ yẹn, ìrònú àwọn aṣiwèrè ni. Wọ́n ní Kristẹni Ọlọ́run dá iná àtọ̀run àpáàdì fún. Ìrònú èèyàn gidi kọ́ o, ìrònú àwọn aṣiwèrè ni. Mi ò bọ́ ẹnikẹ́ni o, ṣùgbọ́n ìwọ Kristẹni, má jẹ́ kán gbàgbọ́ lọ́wọ́ rẹ̀. Ìwọ tí wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ rẹ̀, padà sẹ́yìn. Má jẹ́ kí kó ka ẹ mọ́nú rúdurùdu àti inú òkùnkùn. Mo pe àkọlé ọ̀rọ̀ mi ní ẹ̀kọ́ òdì. Ẹ̀kọ́ òdì. The book of Romans chapter 16 verse 17 and 18 òní ẹ jẹ́ ká mú lò. Ará, èmi sì ń bẹ̀ yín, ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tó mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì
sí ẹ̀kọ́ tí ẹ̀yin ń kọ́, ẹ sì kúrò ní ìsọ̀ wọn. Nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn. Ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà. Praise the Lord. Hallelujah. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí. Mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé wa wípé a ò ní pàdánù ayé, a ní pàdánù ìjọba Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn, in Jesus mighty name. Mo kí wa lọ́pọ̀lọpọ̀ gan. Ọba Solomon, ẹ kú dédé àkókò yìí. Mo rí fídíò tẹ́ ṣe fún àwa Kristẹni padà, kí n má sọ pé fún èmi. Mo appreciate word of encouragement tó wà ńbẹ̀. Kẹ́ tó sọ ni mo ti ṣe fún àwọn tó fẹ́ pe ọlọ́pàá pé kò sí ìlànà yẹn nínú Kristi. Kálẹ̀ wà lórí péjì mi, ẹ ti rí fídíò yẹn far before kẹ́ tó ṣe tẹ́ ṣe jáde. Fine, I appreciate you for that. But mo fẹ́ kẹ́ di kinní kan mú ṣẹ. Ṣé rí ọ̀rọ̀ tí ò bá ní ìfìdímúlẹ̀ nínú òwe kankan, ẹ má sọ nípa tí àwa gbàgbọ́. Nígbà tí a ti kó àwọn ọmọ lọ l'Ógbómọ̀ṣọ́, létí bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kan pé dèdèrìn ni àwọn Kristẹni. Ìdí nìyẹn tí wọ́n ṣe ń pa wọ́n nípakúpa pé kí wọ́n wo man tí wọ́n pa tí ṣe tíṣà yẹn. Ẹ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò, torí pé jẹ́ Kristẹni kọ́ ni wọ́n ṣe pa. Wọ́n pa ẹlòmíì náà. Muslim wà láàrin wọn, oníṣẹ̀ṣe wà láàrin wọn. Ẹ má jẹ́ ká máa fi nǹkan kan yọ ara wa nígbà tí ìṣòro kan bá dé tó kan gbogbo ará ìlú. Ẹ má jẹ́ ká torí pé ká ń ṣe content, nítorí content tá fẹ́ ṣe, nítorí apẹ́fẹ́ pé customer sọ́dọ̀ wa, ẹ má jẹ́ ká sọ àwọn ọ̀rọ̀ ìdíbàjẹ́ sí ara wa. That word dìndìnrìn ní ìmọ̀ bí tẹ́ lè mú jáde nínú èyí tẹ́ ẹ ṣe kí n tó sọ̀rọ̀. Ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Èyí tẹ́ ẹ ṣe kí n tó sọ̀rọ̀, wọ́n béèrè lọ́wọ́ yín, ǹjẹ́ ọ̀run rere wà àtọ̀run àpáàdì? Ìdáhùn yín ni wípé ọ̀run rere àtọ̀run àpáàdì Ọlọ́run àwọn Kristẹni ló scam wọn. Òun ló pè wọ́n ní àgùntàn. Ìtumọ̀ àgùntàn sì ní dìndìnrìn. Àwọn sàkósàkó inú ẹ̀ ni mo fẹ́ mú jáde pé ìdí nìyẹn tán dẹ̀ fi ń pa wọ́n nípakúpa, torí pé àgùntàn dìndìnrìn ẹni tí ò lọ́pọlọ ni wọ́n. Ìyẹn ni mo ṣe jáde sọ̀rọ̀. Nígbà tẹ́ tún máa wá dáhùn padà, that word dìndìnrìn, àgùntàn wà nù Bíbélì, a ní olùṣọ́ àgùntàn, a sì mọ̀ pé àgùntàn ni wá. Gbogbo ọmọ Yorùbá pátápátá dẹ̀ lọ́mọ ẹranko. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Òbí ìjà ará àlódò, Olúbísí ọmọ ẹranko yáyọ. Alọ́mọ wá, alọ́mọ ẹkùn, alọ́mọ kìnìún olólàájù, alọ́mọ àgbódèrè. Ọmọ ewúrẹ́ elétí jẹ ní gbàgede. Bẹ́ẹ̀ ni wọ́n wà lóríṣiríṣi. Ṣùgbọ́n àgùntàn táwa belongs to, fine, àti fẹ́ràn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ jù. Ṣùgbọ́n dìndìnrìn, that word dìndìnrìn, ọ̀rọ̀ ìdíbàjẹ́ ni. Bóyá ẹ wá lè fẹsẹ̀ ẹ̀ múlẹ̀ fún wa nínú ìwé tẹ́ ti kà. Ẹ̀kejì, Ọlọ́run wa tó mọ̀ọ́mọ̀ scam wa, ibi tẹ́ ti rí kà, bó dìídì dáná nítorí àwọn ọmọ rẹ̀ torí pé kò fẹ́ràn àwọn Kristẹni. A lot of you, thousands of people lè máa ṣì lọ́nà pẹ̀lú àwọn ẹ̀kọ́ yẹn. Èmi àti yín ò lè níjà ọba Solomoni rárá o. Tó bá yẹ pé 2021 ló ti wà lórí mídíà, tí n bá bùkéré máa sọ pé 2015 mo ti wà lórí mídíà. Lọ wo Facebook mi dáadáa. 2015, 16, 17, 18, 19 mo ti wà lórí mídíà. Gbogbo COVID-19 yẹn tí mo sì wà ní UK, mo sì wà lórí mídíà. Now, bóyá àwọn ọmọ kéékèèké yẹn lẹ wá ń bá wí, tọrọdún mẹ́ta, ọdún méjì, ọdún kan ni wọ́n ẹ̀ṣẹ̀ gun orí mídíà. Since tí mo ti wà lórí mídíà, mi ò rẹ́nìkan tó ṣẹ̀mí tí mo mú lọ ilé ẹjọ́ rí. Mo fẹ́ play fídíò kan fún ẹ ọba Solomon. Ẹni yẹn kó handcuffs rẹ̀ lọ́wọ́ báyìí.
ṣùgbọ́n being a Christian àti àgùntàn gbogbo wọn tó fẹ́ dìde ìdájọ́ àbọ́lọ́pàá gbé mo ní kò sí ní tó jọ jẹ́ ń pí ẹ̀ díẹ̀ ó possible ká ẹ ti rí. bá mi ṣe é dáadáa kó dé ọ̀dọ̀ pásítọ̀ tí wọ́n ń pè ní pásítọ̀ Takuti Jésù. ẹ jọ ń torí Ọlọ́run tẹ́ bá ti wọlé ẹ má bá mi ṣe é rẹ̀. arábìnrin yìí ló wá sórí ètò kan tí wọ́n ń pè ní máa tí wọ́n ń pè ní ọmọ ẹ̀dẹ́mà. ó wá ṣàlàyé wípé ọ̀kan lára àwọn pásítọ̀ ní ibojì òkú. mi ní fẹ́ kógun púpọ̀ àwọn tó rí ti rí ó ní ọmọ ẹ̀dẹ́mà pìrìsẹ́ńtà ní rédíò ó lọ gbé interview ẹ̀ tó ṣe pẹ̀lú àwọn ẹnìkan ní Adó Èkìtì. ọ̀gbẹ́ni yìí àáfàá yìí tó ń sọ̀rọ̀ yìí Adénúgba Rahim ó wá gbé nítorí wípé àwọn ọ̀rọ̀ òdì ẹ̀kọ́ òdì tí wọ́n fi ń kún àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ lé lórí ó gbé ọ̀rọ̀ ó gbé fọ́tò mi sí ó wá ní Takuti Jésù ló ṣẹlẹ̀ sí ní ilé èèyàn l'Adó Èkìtì gbogbo ayé lórí wọn dìde fún ìjà àtogun mo ní kò sí nǹkan tó jọ ṣùgbọ́n mo tọ́jú fídíò yẹn lọ́jọ́ ọ̀la ó lọ bírèkì ẹ̀ dànù ìgbà tí wọ́n padà lọ wò ó láti lù against ẹ̀ bọ̀ ó sì wà ní ìtọ́jú níbi àtọ́jú ẹ̀ sí. èmi ò bá wọn fọlọ́pàá mú yàn rí èmi ò ń bá yàn ṣépè fún ènìyàn ẹ béèrè mi dáadáa ní kúkúrú a ò níjà o ẹ mọ̀ nígbà tẹ́ ẹ sọ ọ̀rọ̀ tó kan ta lọ́lọ́run lọ́jọ́ wo wípé ẹ ti wá àwọn ayé rí ẹ ti mọlé wọn káwọn èèyàn máa mú bóyá mílíọ̀nù iye kan wá ta lọ́lọ́run mọ̀ jáde fún yín nítorí pé ọ̀rọ̀ yẹn ó ti ń lòdì sí ẹ̀sìn ìbílẹ̀ tí kò dẹ̀ ní proof fún rárá. náà tẹ bá lẹ̀ kí n ṣe kìrìsìtẹ́nì ẹ̀ kí n ṣe mùsùlùmí ẹ̀ kí n ṣe oníṣẹ̀ṣe tẹ ní òtítọ́ ni ẹ̀sìn yín òtítọ́ yẹn gan ni mo á fẹ́ kẹ́ ẹ máa proof ẹ má fi èké sí ẹ má sọ wípé báyìí lọ́lọ́run wá sí rí tí ẹ bá ti ní ẹsẹ̀ bíbélì tẹ́ ó fi gbé tàbí ìwé mìíràn tó sọ fún wa pé dìndìnrìn ni wá àti pé ọlọ́run wa ó scam wa ni àti pé kò sí iná àtọ̀run àpáàdì ire o kò síjà o ẹ tún lè sọ̀rọ̀ mí lórí ilé mo lè má da yín ló mọ́ ṣùgbọ́n kókó tí mo fẹ́ fààyàn ni pé ọ̀rọ̀ òdì ìdíbàjẹ́ ẹ má jẹ́ ó tẹnu yín jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pera ní ọ̀jọ̀gbọ́n yóò dára fún wa.